ìlú Ìbàdàn yá ká lọ kí ọlọ́jọ́ ìbí tòní Alhaja Mujidat Àbẹ̀bí Animashaun congratulations. ọlọ́jọ́ ìbí akíyẹ rọra máa gbẹ̀sẹ̀ mọ́ríyábá ẹ̀ẹ̀kan lọ́dún ní ọjọ́ ìbí èèyàn máa ń wáyé tọdún yìí tó gbà ẹ́ láyé tó dùn kó mọ́ pẹ́ wá. bẹ́ẹ̀ni alhamdulilayi ala kulli hal ọpẹ́ ni fún Ọlọ́run ọba Allah ní gbogbo ayé ọba tó ṣẹ̀dá màmá wa lọ́jọ́ ìbí tó tún wá jẹ́ kí wọ́n lé ọdún kan sí lókè èèpẹ̀ lónìí ọjọ́ kejì oṣù kẹta ọdún tí a wà yìí 2nd March akíyà wa Àbẹ̀bí pé happy birthday. ọlọ́jọ́ ìbí ó ní òrora ní àgbẹ̀sẹ̀ mọ́ríyábá lọ́dún yìí tó gbà ẹ́ láyé tó dùn kó mọ́ pẹ́ wá. bí ọjọ́ ìbí tọdún yìí ṣe wá bá yín láyé àti láàyè ìdẹ̀ra ẹ ò ní fèyí sópin o owó mama Sherifat ọlá mama Bíọ́lá ìyá ọ̀rẹ́ olúwa mọ́mí Abdulrasaq ní Minnesota lamẹ́ríkà grandma Farouk Farid àti Fawaz ẹ ò ní fojú sunkún ìkankan nínú wọn iṣu ọmọ máa jiná fún yín jẹma òyìnbó ní bra lamẹ́ríkà irú bra wo lẹ fẹ́ ṣé oní stone ní àbó ní bead tó fi mọ́ kó sté lóníranran àti quality underwear tó débẹ̀débẹ̀ ní wholesale and retails gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ Alhaja Mujidat Àbẹ̀bí Animashaun nílùú Amẹ́ríkà ọlọ́jọ́ ìbí ìgbà ọdún tẹ́ bá wà lò lókè èèpẹ̀ ọdún kan ló máa jẹ́ bi'iznillahi ta'ala. Àbẹ̀bí ó yá let's go to ìdí arẹrẹ nílùú Ìbàdàn tí ṣe lé àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀yìn ní Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ọmọ ajẹ̀gbínjẹ̀kára wọn máa fi kára wọn fọ́ọ̀rí mu ọmọ agbọ́ sásámáṣá ọmọ agbọ́ yàyàmáyà ọmọ Ìbàdàn tí kì í bá ní sọ̀rẹ́ àìmúnilọ́sógun Ìbàdàn ìlú Òjó ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun òwò ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ọmọ Ìbàdàn májàmájà tó fi kára iwájú lẹ́rú ẹ̀yìn lọ́ máa jòrò sùn Alhaja Mujidat Àbẹ̀bí Animashaun ẹ kú ọjọ́ ìbí tóní àṣeyí àṣàmọ́dún sẹ̀mí Alhaja Sekinat Mojísọ́lá Àdùfẹ́ Ẹgbẹ́yẹmí ọmọ àgọ́ òwú nílùú Abẹ́òkúta ọmọ olówó òdùrú ọmọ ajífẹ́pẹ́ ṣeré lóníkà kìí fún tọjọ́ ìbí. ọdún ìtúbà ẹ̀ láyé